ìjà burúkú láàrin Laide Bakare àti Ẹniọla Badmus. ọ̀rẹ́ ni wọ́n pe àwọn méjèèjì tẹ́lẹ̀, iléèwé kan náà ni wọ́n lọ, òṣèré sì làwọn méjèèjì, ṣùgbọ́n lójijì ni ìjà ńlá bẹ̀rẹ̀ láàrin wọn. títí di bá a sì ti ń sọ yìí kò tí ì sẹ́ni tó mọ ohun tó fàjà láàrin àwọn méjèèjì, ìjà náà sì gbóná jọjọ ni. bí Laide ṣe ń sọ pé Ẹniọla Badmus ló tọ́ òun, bẹ́ẹ̀ ni Ẹniọla fúnra ẹ̀ ń sọ pé òṣèré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ṣe olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Adeleke nípìnlẹ̀ Ọ̀ṣun yìí ló wá tú ìtukùtù sóhun pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tó sọ sóhun. Yorùbá ní bí òwe bá jọ tẹni tí a kò bá lè dáhùn, ẹ̀rù ìjà ló ń ba onítọ̀hún. ó jọ pé èyí ni Laide kò fẹ́ kó ṣẹlẹ̀ tó fi dáhùn sí ìbéèrè kan tí Ẹniọla tí gbogbo èèyàn túmọ̀ sí wúlé bàǹtù béèrè lórí ayélujára rẹ̀ pé èwo nínú yín ló wọ aṣọ pásítọ̀ Ajídára? Ajídára jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa tó ti kú báyìí. Ipa pásítọ̀ ló sábà máa ń kó nínú eré. Aṣọ aláràbarà lóríṣiríṣi ló sì máa ń wọ̀ bíi tàwọn wòlíì. Aṣọ tó farapẹ́ eléyìí ni Laide wọ̀ nígbà tó ń ṣàfihàn ìwé rẹ̀ kan tó kó jáde láìpẹ́ yìí, tó sì ní òun múra bẹ́ẹ̀ láti fi ṣe eré orí ìtàgé láti ṣàlàyé nípa ìwé òun ni. ó jọ pé aṣọ yìí ni Ẹniọla Badmus rí tó fi pàṣàmọ̀ yìí, ṣùgbọ́n Laide náà kò jẹ́ kó tutù tó fi dá a lóhùn pé òun lòún wọ aṣọ náà nítorí ó ti mọ̀ pé òun ni ọ̀rọ̀ náà ń bá wí, bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ ẹnikẹ́ni sí nǹkan tó kọ yìí. ojú ẹsẹ̀ ni Laide ti dá a lóhùn lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ pé èmi ni o, aṣọ ìmúra eré fún eré ìtàgé mi lásìkò ìfilọ́lẹ̀ ìwé mi sì ni, eré orí ìtàgé ni kẹ́. kí ló wá dé tẹ̀ ń gbé e bí ẹni pé mo wọ̀ ọ́ lọ gba àmì ẹ̀yẹ ńlá kan? tí n bá wá ṣe tèmi nísìnyí ẹ ó máa sọ pé mo sọ ọ́ di ìbínú, pé eré lẹ fi ń bá mi ṣe. mo ní láti kọ nǹkan tí mo kọ yìí kó tó dàrú mọ́ gbogbo yín lójú lórí ẹni tó bẹ̀rẹ̀ ẹ̀ o. gbogbo yín lẹ rí i pé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ o. ó ga o, ẹ máa rí nǹkan dáadáa àti oríire ńlá téèyàn ṣe, ẹ máa gbójú. ǹjẹ́ o ti kí mi kú oríire rí lórí àwọn nǹkan mèremère tí mo gbé ṣe? irọ́ ńlá ni, kì í sì kúkú ṣe pé ìwọ nìkan, títí kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yín lágboolé tíátà Yorùbá wa ni. inúnibíni yín ti pọ̀ jù, ó pọ̀ débi pé ẹ ò lè bò ó mọ́ra rárá. nǹkan tẹ́ ẹ mọ̀ ọ́ ṣe jù ni láti máa wá àṣìṣe mi láti lò ó fi tàbùkù mi. bí mo ṣe jẹ́ èèyàn jẹ́jẹ́ tó, wọ́n á ṣàtọ́ mi níjà ni, nítorí tí mi ò kì í ṣe oníwàhálà èèyàn. mi ò mọ̀dí tí ẹnìkọ̀ọ̀kan yín fi ń hùwà ìkà sí mi. kódà tó fi mọ́ eléyìí tó jẹ́ ọ̀rẹ́ àti kékeré mi nídìí tíátà, a jọ dàgbà pọ̀ ní fásitì Ìbàdàn kan náà láti jọ kàwé nígbà kan náà. Ọlọ́run ọba ń gbọ́, ó tojú sú mi, àmọ́ kò sí wàhálà o. Ọlọ́run ọba máa gbèjà mi jà, mi ò ní bá yín jà, bẹ́ẹ̀ ni mi ò ní ránró, kí Olúwa kó ràn mí lọ́wọ́. báyìí ni Laide sọ ọ́, tí púpọ̀ àwọn èèyàn sì ń rọ̀ pé kó ṣe sùúrù nítorí a kò lè fẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ kù. lábẹ́ ọ̀rọ̀ tí Laide kọ yìí ni Ẹniọla náà tún gbé ìkòkò omi ìjà rẹ̀ wá láti jẹ́ kó mọ̀ pé òun ló ń fún lésì. èyí lohun tí Ẹniọla kọ: arábìnrin ọ̀rẹ́ àti kékeré, kí ló dé tí o sọ làákàyè rẹ nù nígbà tó wá bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ níjẹrin tó fi mí ṣe yẹ̀yẹ́? ó yá ìwọ lára báyìí láti jáde síta gbangba kó o máa wá sọ pé ọ̀rẹ́ àti kékeré rẹ ni mí. ìwọ yìí kan náà ló wá fi mí ṣe yẹ̀yẹ́ lábẹ́ aṣọ pé mi ò bímọ, bẹ́ẹ̀ ni mi ò ní ìdílé aláyọ̀. àmọ́ ìwọ ò rántí nígbà náà pé ọ̀rẹ́ àti kékeré rẹ ni mí nídìí iṣẹ́ tíátà. ṣé bí o tún bú mi nítorí pé mo ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu? Laide, ó mọ̀ mí dáadáa pé tó bá dọ̀rọ̀ wàhálà, balógun ni mí. ti pé o pè mí jáde lọ́jọ́ yẹn tí mi ò fún ẹ lésì kì í ṣe pé ẹ̀rù ìjà ń bà mí, mo kàn fi ẹ́ sílẹ̀ ni o. ìwọ Laide Shakirat Bakare, orí ń ta ẹ́, ìwọ Michael Jackson òde òní yìí. níṣe làwọn èèyàn ń bú àwọn méjèèjì pé wọn ò ní tìjú. wọ́n ní tí kì bá ṣe ìfíràn, kí ló dé tí Ẹniọla yóò máa fi ìmúra Laide wé ti jọgbọ́njọ́gbọ́n tí pásítọ̀ Ajídára máa ń kó rọ́ra nínú fíìmù nígbà ayé ẹ̀? wọ́n ní ara mélòó ni Ẹniọla mọ̀ mú tẹ́lẹ̀? ṣebí ìgbà tó ṣiṣẹ́ abẹ láti dí ọ̀rá ara rẹ̀ kù ló di pé òun náà rẹwà díẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí múra dáadáa. bẹ́ẹ̀ làwọn míì tún ní tí Ẹniọla bá tiẹ̀ ṣe irú yẹ̀yẹ́ bẹ́ẹ̀, ṣé Laide rí orúkọ ara ẹ̀ níbẹ̀ ni? wọ́n láwọn mọ̀dàrú kan láàrin àwọn onítíátà yẹn náà ló máa pe àkíyèsí Laide sí nǹkan tí Ẹniọla kọ tí ìjà fi bẹ̀rẹ̀ báyìí. àwọn kan tún bú Laide, wọ́n ní ṣe bí ó máa ń ṣe bí èèyàn kan tó gbọ́n, títí ẹ̀ sì yàtọ̀ láàrin àwọn òṣèrébìnrin ni.
wọ́n ní èyí tí wọ́n fi kóra wọn síta yìí kò bá ti kúkú lọ bá ọ̀rẹ́ àti kékeré rẹ̀ yìí fà á lábẹ́ aṣọ ju ẹ̀sìn tí wọ́n fira wọn ṣe níta gbangba lọ. Wọ́n ní òun náà ní lọ́wọ́ pé gẹ́gẹ́ bí ẹ̀sùn tí Ẹniọla fi kàn án. Àwọn kan tún sọ pé kì í ṣe òní ni àwọn ọlọ́tẹ̀ yìí ti máa ń han Laide léèmọ̀ àti pé tínú wọn kò bá dùn sí èyíkéyìí nínú oríire rẹ̀ ṣe dandan ni kí wọ́n tún fi hàn gbogbo ayé ni. Àmọ́ nínú gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yìí Laide kò fọ èsì kankan. Nínú àwọn fọ́tò tí Laide yà níbi ayẹyẹ ọ̀hún tó fọ́n dà sórí Instagram lọ́sàn-án ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹta ọdún yìí ló kọ sí abẹ́ ẹ̀ báyìí pé aṣọ tí mo wọ̀ fi ṣeré ìtàgé tó ń pa wọ́n nígbèrè o. Àmọ́ ẹ dúró ná o, ṣebí èmi ni mo kọ ìtàn tí mo tún sọ irú ìmúra tó yẹ. Kí ló dé tó wá fẹ́ mọ̀ ju èmi olóhùn lọ? Ṣí ọpọlọ rẹ, aṣọ eré orí ìtàgé ni, orí yín mà ti kú o, àbí irú àmọ̀jù wo gan ló ń dà yín láàmú gan náà? Ṣá ọ̀rọ̀ yìí kò tí ì jọ pé yóò tán, nítorí bí àwọn oníjà méjèèjì tilẹ̀ sinmi fúnra wọn báyìí ná, àwọn olólùfẹ́ wọn àtàwọn èké tí wọ́n ń tapo sínú ìjà ọ̀hún kò ní jẹ́ kó tán nílẹ̀ bọ̀rọ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.